mi lọ. Oṣù tuntun láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà. Oṣù tuntun láyé mi kò dáwọ́ dúró. Aráyé ẹ wá bá mi lọ. Oṣù tuntun láyé mi ò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà. Oṣù tuntun láyé mi kò dáwọ́ dúró. Aráyé ẹ wá bá mi lọ. Oṣù tuntun láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà. Oṣù tuntun láyé mi kò dáwọ́ dúró. Aráyé ẹ wá bá mi lọ. Ẹ wá o, Ọlọ́run wa tí ọmọ ọ̀la yìí. Ẹ wá olùgbàlà tó ṣayé gbogbo. Ẹ wá o, ẹ wá o, ẹ wá olùgbàlà Ọlọ́run tí ọmọ ọ̀la yìí. Ẹ wá olùgbàlà tó ṣayé gbogbo. Ẹ wá o, ẹ wá o, ẹ wá olùgbàlà Ọlọ́run tí ọmọ ọ̀la yìí. Ẹ wá olùgbàlà tó ṣayé gbogbo. Ẹ wá o, ẹ wá o, ẹ wá olùgbàlà Ọlọ́run tí ọmọ ọ̀la yìí. Ẹ wá olùgbàlà tó ṣayé gbogbo. Ó tóbi, ó ga ìjùmọ̀ nípa Ísírẹ́lì lọ. Ó ga o, ó tóbi, ó ga ìjùmọ̀ nípa Ísírẹ́lì lọ. Ó ní ìsáyé, ó ga ìfowó mi lókè, ó gbogbo fọ́lẹ̀ mi, ìkọ̀wé rẹ̀. Ọ̀rìn kò sáyé lókè, ó wá ìfowó mi lókè. Ó gbogbo fọ́lẹ̀ mi, ìyanu orúkọ rẹ̀. Ìyanu lórúkọ rẹ̀, ọba tó ń gbogbo fọ́lẹ̀ tèmi. Ìyanu lórúkọ rẹ̀. Ìyanu lórúkọ rẹ̀, ọba tó gbogbo fọ́lẹ̀ tèmi. Ìyanu lórúkọ rẹ̀. Ìsáyé lókè, ó wá ìfowó mi lókè, ó gbogbo fọ́lẹ̀ mi. Ìyanu lórúkọ rẹ̀. Ọ̀rìn kò sáyé lókè, ó wá ìfowó mi lókè. Ó gbogbo fọ́lẹ̀ mi, ìyanu lórúkọ rẹ̀. Ọba gbogbo ayé, ọba ẹ ṣé gan. Ọba gbogbo ayé, ọba ẹ ṣé gan. Èmi ò ní orí o, Ọlọ́run ìṣòro oríṣẹ́ rẹ̀. Láyé mi, èmi ò ní orí o, Ọlọ́run ìṣòro oríṣẹ́ rẹ̀. Láyé mi, àyà máa tó wà. Ọlọ́run mi pé wá, àyà máa tó wà. Ọlọ́run mi pé wá. Èmi ò rí ọ rí o,
Ọlọ́run mi ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ láyé mi èmi ò rí ọ rí o. Ọlọ́run mi ṣùgbọ́n mo ríṣẹ́ rẹ láyé mi àyàfàṣọ. Ọlọ́run mi rí pé ẹ wá àyàfàṣọ. Ọlọ́run mi rí pé ẹ wá. Àtìlẹ́yìn bójú má ti ní bóyá o. Ọlọ́run tó tóbi, Ọlọ́run àgbàgbà, Ọlọ́run tó tóbi, Ọlọ́run àgbàgbà, ayé ò rárá ó fọwọ́ ṣe ibùgbé, ọ̀run ò rárá ó fàyè ṣàtòjì ti ṣe. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, ayé ò gbà rárá o, ó fọ̀run ṣe ibùgbé, ọ̀run ò gbà rárá o, ó fàyè ṣàtòjì ti ṣe. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, oníṣẹ́ ìránṣẹ́, kìí ṣe agbára mi, bí máa ń ṣe ti tóbi wá. Ẹ ṣe dá mi sí o bàbá, ẹ ṣe dá mi sí o bàbá. kìí ṣe mi máa ń ṣe, kìí ṣe agbára mi, bí máa ń ṣe ti tóbi mi. Ẹ ṣe dá mi sí o bàbá, ẹ ṣe dá mi sí o bàbá. Kìí ṣe mi máa ń ṣe, kìí ṣe agbára mi, bí máa ń ṣe ti tóbi wá. Ẹ ṣe dá mi sí o bàbá, ẹ ṣe dá mi sí o bàbá. Kìí ṣe mi máa ń ṣe, kìí ṣe agbára mi, bí máa ń ṣe ti tóbi mi. Ẹ ṣe dá mi sí o bàbá, ẹ ṣe dá mi sí o bàbá. Ẹ ṣe wo onímọ̀, ẹ ṣe wo ọlá mi á sọ̀rọ̀, ẹ ṣe wo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, 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 ẹ ṣe wo onísọ̀rọ̀ ògo, ẹ ṣe wo onísọ̀rọ̀ ògo, ẹ ṣe wo ọlá mi á sọ̀rọ̀ ògo, ẹ ṣe wo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣe wo. Ayérayé bàbá adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́. Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn fún títóbi rẹ̀ láyé wa, gba ọpẹ́ àti ìyìn. Àwa tó rìn níwájú rẹ̀ lẹ́ẹ̀kan sí
èyí ni ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ tuntun ní ọ̀sẹ̀ mìíràn èyí tí a ń palẹ̀mọ́ láti wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ nípa oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ a mọ̀ lóore fún gbogbo orin àjò tí wọ́n bá wà rìn nínú ọ̀sẹ̀ fún gbogbo ọ̀nà tí wọ́n bá bá wa sọ̀rọ̀ fún gbogbo ọ̀nà tí wọ́n gbà súre fún wa sí gbogbo ọ̀nà fún gbogbo ọ̀nà tí wọ́n gbà dá wa láre fún àní gbogbo ọ̀nà tí wọ́n gbà ṣe wá lógo ìjẹ́ pé ìwọ sì tún tẹ̀síwájú pẹ̀lú agbára rẹ láti mọ ṣe wá lógo láti mọ ṣe fún aṣọ ìgbò ṣe gba ọpẹ́ àti ìyìn àní àtàwa tá a wà níbí àtàwọn tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wa adá gbogbo padà sọ́dọ̀ pé ìwọ kò dẹ́kun àti mọ ṣe ohun rere ohun tuntun ayọ̀ náà ayé ẹnìkọ̀ọ̀kan wa nípa kíkọ́ wa nípa títọ́ wa nípa fífẹsẹ̀ wa lé ọ̀nà nípa mímú wa mọ òtítọ́ àti òdodo àti ìfẹ́ rẹ aṣọ ìgbò ṣe gba ọpẹ́ àti ìyìn bàbá fún ohun àrà rẹ tí wọ́n tún ṣe nínú ayé wa ní ọjọ́ tuntun ní pàápàá jùlọ bá ti ń palẹ̀ láti wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ nítorí pé ìwọ tún mú ìgbà ayé ọ̀tun rere bẹ̀rẹ̀ nínú ayé wa ògo tuntun yóò bẹ̀rẹ̀ nínú ayé wa ọ̀rọ̀ rẹ yóò sì lápá nínú ayé wa ju àtìlẹ́ tu tàtẹ̀yìn wa lọ nígbà tábà tó ń wọ ọ̀sẹ̀ tuntun mìíràn á tún ní ẹ̀rí ògo tó tún tayọ ju tàwọn ọ̀sẹ̀ tá a fẹ́ jáde nínú rẹ̀ aṣọ ìpò ṣe gba ọpẹ́ àti ògo ní forúkọ rẹ̀ àánú rẹ tó ń ṣògo lórí ìdájọ́ ẹ̀yà fi dá wa láàrin ní gbogbo ọ̀nà ẹ̀jẹ̀ Jésù fi dá wa láàrin ní gbogbo ọ̀nà jẹ́ kí gbogbo kọ̀ọ̀kan jẹ́ tirẹ̀ pátápátá títí la ó sì mọ yìn ọ́ láti mọ gbórúkọ rẹ ga ògo ní forúkọ rẹ àgbàdo àní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. àtúntẹ̀síwájú nínú ẹsẹ̀ bíbélì kan náà Sámúẹ́lì kejì orí ìkẹfà ẹsẹ̀ kẹfà dé ìkejìlá adé orí ẹsẹ̀ kẹsànlá dé ní àná ṣùgbọ́n a mú láti ẹsẹ̀ kẹfà yẹn dé ẹsẹ̀ kejìlá rẹ̀ bọ́ bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. nígbà tí wọ́n sì dé ibi ìpàkà nákóní Hósíà sì na ọwọ́ rẹ̀ sí àpótí ẹ̀rí Ọlọ́run ó sì dì í mú nítorí tí màlúù kọsẹ̀ ìbínú Olúwa sì rú sí Hósíà Ọlọ́run sì pa níbẹ̀ nítorí ìṣìṣe rẹ̀ níbẹ̀ ni ó sì ti kú ní ẹ̀bá àpótí ẹ̀rí Ọlọ́run inú Dáfídì sì bàjẹ́ nítorí tí Olúwa ké Hósíà kúrò ó sì pe orúkọ ibẹ̀ náà ní Pérìsì Hósíà títí ó fi di òní olónìí. Dáfídì sì bẹ̀rù Olúwa ní ìjọ náà ó sì wí pé àpótí ẹ̀rí Olúwa yóò ti ṣe tọ̀ mí wá. Dáfídì kò sì fẹ́ mú àpótí ẹ̀rí Olúwa sọ́dọ̀ rẹ̀ sí ìlú Dáfídì ṣùgbọ́n Dáfídì mú un yà sí ilé Òbédédómù ará Gátì àpótí ẹ̀rí Olúwa sì gbé ní ilé Òbédédómù ará Gátì ní oṣù mẹ́ta Olúwa sì bùkún fún Òbédédómù àti gbogbo ilé rẹ̀ a sì rò fún Dáfídì ọba pé Olúwa ti bùkún fún ilé Òbédédómù àti gbogbo èyí tí ń ṣe tirẹ̀ nítorí àpótí ẹ̀rí Ọlọ́run. Dáfídì sì lọ ó sì mú àpótí ẹ̀rí Ọlọ́run náà gòkè láti ilé Òbédédómù wá sí ìlú Dáfídì tòun ti ayọ̀ amen. ní àná orí ẹsẹ̀ kẹsàn-án ládé tó sọ wípé Dáfídì sì bẹ̀rù Olúwa ní ìjọ náà ó sì wípé àpótí ẹ̀rí Olúwa yóò ti tọ̀ mí wá. lákọ̀ọ́kọ́ a rí wípé kíni inú Dáfídì bàjẹ́ lórí wípé kíni Ọlọ́run lu Hósíà pa lẹ́bàá àpótí ẹ̀rí Olúwa nítorí wípé kíni ó di àpótí ẹ̀rí Olúwa mú láì ṣe wípé ó fẹ́ jí àpótí ẹ̀rí Olúwa lọ láì jẹ́ wípé ó fẹ́ mú nǹkan kan nínú àpótí ẹ̀rí Olúwa nítorí tí wípé kíni kí àpótí ẹ̀rí Olúwa kó má bàa ṣe pọ́lẹ̀ tí ó di mú. so ẹ̀mẹ́ka gbàgbà ti sọ fún wa èdè tí ó fi rí bẹ́ẹ̀ ni wípé kíni àwọn kan púpọ̀ ló wà ní tirẹ̀ ìjọba dàbí rẹ̀ ni wípé kíni
Hosea kò sí lára àwọn tí Ọlọ́run ti yàn láti mọ gbé àpótí ẹ̀rọ débi pé láti fọwọ́ kan débi pé yóò gbé. So fún díẹ̀ yìí bẹ́ẹ̀ sí pé Dáfídì náà òun náà ó gbé àwọn ìgbésẹ̀ tí kò yẹ kó gbé níwọ̀n bá tí Ọlọ́run sọ fún wípé kí ó gbé. So ìyẹn ti tọ́ sọ fún wa wípé àwọn ìgbésẹ̀ kan bẹ tí a lè mọ gbé bó bá ṣe wù wá, ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan bẹ jẹ́ pé a gbọ́dọ̀ gbé bí ọba ṣe wù wá, àfi kí Ọlọ́run kó ṣe kí ni kó sọ wípé ṣé kó tó di pé a ṣe. ètò túmọ̀ sí pé a gbọ́dọ̀ mọ wádìí ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run kí a tó ṣe. ẹ̀mẹ́sì gba wípé a sọ fún wa wípé nínú rẹ̀ kan náà ohun gbogbo táwa lè mọ̀ wò wípé ó dára tí a sì rí wípé yóò fògo fún Ọlọ́run, ó kìí ṣe gbogbo ẹ̀ náà ni Ọlọ́run máa ń lọ́wọ́ sí wípé kí a ṣe. àwọn kan bẹ ó dára, kìí ṣe pé ó burú, ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run kò tọ́, kò sí yẹ kí a ṣe fún àwọn ìdí kan àbí òmíràn tó ṣe pàtàkì. So irú ẹ̀ náà ni àpẹẹrẹ tí a lè mú lára wípé kí ni tí Ọlọ́run mọ̀ sọ fún ẹlòmíràn wípé jìnnà sí gbogbo ènìyàn, ṣùgbọ́n wà á mọ̀ sọ pé bọ́ọ̀lù òun ṣe fẹ́ jìnnà sí gbogbo ènìyàn, òun fi bàbá ìyá ẹbí ará òun nìkan wà mọ̀ sí kí ni yóò mọ̀ dágbé. So tọ́lọ́run bá ní kó jìnnà sí gbogbo ènìyàn, jìnnà sí gbogbo ènìyàn lórí yẹn tó bá fẹ́ làáfíà fúnra rẹ̀. èyí tó mú mi rántí ọdún kan tí akẹ́kọ̀ọ́ kan nínú ìjọ Ọlọ́run, ìyẹn ìjọ wa, tí wọ́n sọ wípé kí ni ìgbéyàwó aláriwo àti ìgbéyàwó èyí tí kò ní ariwo nínú. So nínú ẹ̀kọ́ yìí a sọ fún wa, mo jẹ́ kó yà àwọn èèyàn wípé kí ni ìwọ tí Ọlọ́run bá ti kọ́ ní fún ọ wípé o gbọ́dọ̀ ṣe ìgbéyàwó, o gbọ́dọ̀ pariwo. gbọ́ mi, ṣe ìgbéyàwó rẹ láì jẹ́ kí ẹnìkan kọ́ mọ̀ wípé o gbéyàwó. àwọn tí wọ́n bá gbọ́ kí wọ́n mọ̀ wípé wọ́n mọ̀ gbọ́ wípé tí níjọ́ ló ṣe gbéyàwó, àná ni mo ṣe, ìjẹta mo ṣe, ọ̀sẹ̀ tó lọ ni mo ṣe. ṣùgbọ́n wípé àwọn ọmọ sọ pé o fẹ́ pariwo, kì í sọ̀rọ̀ wípé mo lówó lọ́wọ́ àbí mo léèyàn. no, tọ́lọ̀ bá ní o gbọ́dọ̀ pariwo níjẹba àwọn ìjọ yẹn ìlẹ̀ gbàgbé ẹnìkan dìde tó yarí tó ní bàbá láàárọ̀ ni wípé kí ni sẹ́yìn bá gbàdúrà dáadáa, tí ẹ bá képe Ọlọ́run, tí ẹ ń gbàdúrà lójú méjèèjì, òyìn ó ṣe kì í sí nǹkan kan tí wọ́n ṣẹlẹ̀ wípé alẹ́ gbàdúrà àbí àgbàdúrà ni ọ̀fà, wípé kò sí ohun tí Ọlọ́run ò lè yí padà. mo jẹ́ kó di mọ̀ fún tọ̀hún wípé kí ni tó bá wù ọ́, ìwọ tó bá ṣe kí ni tọ́lọ̀ bá ní kọ́ mọ́ sí gbéyàwó láriwo lọ́dọ̀ wò, ó rí tí ọba pàdé nínú rẹ̀. ọmọ wípé Ọlọ́run kì í ṣe ẹgbẹ́ babalágun bàbá ẹnìkan débi pé yóò sọ pé ṣe nǹkan tó àmọ́ sọ wípé òní ṣe nǹkan mí ni ó ṣe kí ni ó ṣe àbí ó ṣe fẹ́nu rẹ̀ nítorí pé o ti ní èèyàn, nítorí pé o lówó lọ́wọ́, àbí nítorí wípé òun retí àjọ tó gbà padà wípé nǹkan tó bá sòdè àwọn èèyàn dáwó fún ọ, ìyà tí ó jẹ ọ lẹ́yìn ọ̀rẹ́ yìí wà dá mọ́. So a rí wípé bẹ́ẹ̀ ni ẹ ṣe ṣàtàkùn tó, inú mi dùn wípé lẹ́yìn ọdún bíi mélòó ẹni yẹn gangan fún ara rẹ̀ ọ̀rọ̀ tó sọ wípé irọ́ ni, wípé kò rí bẹ́ẹ̀, ògán tó bá padà wá confirm rẹ̀ wípé kí ni òtítọ́ àti òdodo ni. bó tẹ̀ jẹ́ pé kò padà jẹ́wọ́ wípé òun ti tako irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ọjọ́ kìíní àná. ṣùgbọ́n ìyẹn kọ́ ni kókó ni wípé kí ni ìtọ́nà bá fẹ́ kó ṣe, òun ní kó ṣe kí ni o, òun ní kó ṣe. so níta tún kíyèsí nínú rẹ̀ ni wípé ibi tọ́nà bá yàn sí ibẹ̀ ni kò mójútó, mọ́ ń ṣàṣojú ràn nínú nǹkan ẹlòmíì. lẹ́yìn rẹ̀ kó tó pé adáru dúró ní kó tó pé a bọ́ síbi ẹlẹ́sẹ̀ kẹsàn-án, ohun tá a tún kíyèsí náà ni wípé kí ni ẹ má ṣe jẹ́ ká jẹ́ ni tí ọmọ sọ wípé ẹni àmọ̀rí ọba kú. so ẹ yẹ ká mọ bìkítà fún gbogbo ènìyàn, yálà ó jẹ́ ọmọọṣẹ́ wa, ó jẹ́ ọmọ ọ̀dọ́ wa, ó jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ lábẹ́ wa, ó jẹ́ ẹbí ará ọ̀rẹ́ wa. a gbọ́dọ̀ sọ wípé kí ni nígbà tí bí bá dé bá àwọn kan, so tí wọ́n bá tiẹ̀ bá ti ṣe àwa gangan níbi dé bá kò sí kan tọkàn wá pẹ̀lú rẹ̀. so ẹ jẹ́ ká mọ káàánú àwọn mìíràn nígbà tí wọ́n bá wà nínú ìṣòro kan. ẹ jẹ́ ká mọ bìkítà fún àlàáfíà àti ìdàgbàsókè àti ìlọsíwájú rere àwọn mìíràn. amen. nítorí àkókò wa alẹ́ túbọ̀ rẹ̀ pápátá, nítorí bá ti fọ́ níwọ̀nba bí ọlọ́sìn fún alórọ̀fẹ́ lánàá. ìtọ́ka ni pé Dáfídì sì bẹ̀rù Olúwa ní ìjọ náà, ó sì wí pé àpótí ẹ̀rí Olúwa yóò ti ṣe tọ̀ mí wá. ẹ gbọ́ ìyẹn pé Dáfídì gangan fúnra rẹ̀ ọmọ wípé ọwọ́ Olúwa lélẹ́yìí kì í sọwọ́ ènìyàn. Dáfídì gangan fúnra rẹ̀ ọmọ wípé ìbáwí Ọlọ́run lélẹ́yìí kì í ṣe ìbáwí ènìyàn. so ẹ̀rù wá bà Dáfídì. mo sọ fún aláàdá wípé tó ayé pé Dáfídì báyìí lọ bá Ọlọ́run ni láti bọ́ Ọlọ́run fa wàhálà pé kó jí Húṣíà padà ni Dáfídì ọba lọ bá Ọlọ́run. ṣùgbọ́n Dáfídì ti mọ̀ pé Ọlọ́run ṣe ẹnìkan tí ẹnìkan lè máa sọ wípé kí ló dé tó fi ṣe irú kan báyìí, bí kò ṣe pé kéèyàn tún kí, kéèyàn tún yìn, kéèyàn tún dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ohun tó ṣe nínú
ayé ènìyàn. Ṣùgbọ́n ìbẹ̀rù wà nínú ayé Dáfídì tó bẹ̀rẹ̀ débi wípé ó kọ̀ láti gbé àpótí ẹ̀rí Olúwa wá sí ilé rẹ̀. So kíkọ̀ tí ó kọ̀ láti gbé àpótí ẹ̀rí wá síwájú sínú ilé rẹ̀ kì í ṣe pé ó ń bọ́ Ọlọ́run jà, kì í ṣe pé ó ń bọ́ Ọlọ́run yòdì, ṣùgbọ́n ó ń wò wípé kí ni pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí tí ó bá gbé àpótí ẹ̀rí wá síwájú ilé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ àti gbogbo àwọn ará ilé rẹ̀, ìgbà wo lé àwọn kan ò ní lọ síbẹ̀ láti lọ fọwọ́ kàn wípé tẹbi inú ilé àwọn lọ́wà kọ́mọ̀tì wípé gbogbo àwọn tí wọ́n bẹ ní inú ilé rẹ̀ ni wọ́n kú tán ní ẹyọ kọ̀ọ̀kan. So èyí ló mú ìbẹ̀rù bá dé sínú ọkàn Dáfídì láti sọ wípé àpótí ẹ̀rí Olúwa yìí kò lè wọlé tọ̀ òun wá títí tóun fi mọ ìgbésẹ̀ tóun ó gbé ní lórí ọ̀rọ̀ àpótí yẹn. Number 1 èkejì títí tí Ọlọ́run fi sọ fún òun kíni tí ó yẹ kí òun ó ṣe. ìyẹn ní pé kíni àpótí ẹ̀rí yóò wà níbì kan tí ó fi wá ojú Ọlọ́run náà àti wípé kí ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó bí irú eléyìí. ètò pé iye Dáfídì ò tí ì ṣí nígbà yẹn láì jẹ́ kó mọ̀ fún láì jẹ́ kó ti mímọ̀ fún wípé òun ló gbé àpótí ẹ̀rí sórí mọ́lù láti mọ gbé káàkiri ní èyí tí Ọlọ́run ò béèrè ní ọwọ́ rẹ̀. So ọwá sí kí ni ó wò wípé kí ni tí a lè ṣe. ẹ wá wò níbi títí gbé ń rò títí gbé ń wádìí ibo làpótí ẹ̀rí ló wá lè lọ. Kò sí ibòmíràn tó ronú lọ bí kò sí pé ilé Òbédódómù ara Gátì gẹ́gẹ́ bí a sì pè. Kí ló fà tó fi rò pé ilé Òbédódómù rẹ̀ ká gbá àpótí ẹ̀rí ló wá lọ. Amen. Kí ló fà tó fi rò wípé ilé Òbédódómù rẹ̀ ká gbá àpótí ẹ̀rí ló wá lọ. Nítorí pé Òbédódómù ó jẹ́ nìkan tó jẹ́ wípé kí ni òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ká mọ̀ sọ pé àwọn ènìyàn òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ti ro ara rẹ̀ pé wípé kí ni ó ti tán fún òun, kò sí ìrètí kankan fún òun mọ́ ju wípé kí ni kí kó dé kó sì mọ mú òun lọ àti òun àti gbogbo àwọn ará ilé rẹ̀. ìdí ni wípé kí ni ó ní àwọn ìlàkọjá tó lágbára tó ju ẹ̀mí rẹ̀ gangan lọ, tó sì wò wípé kò síbi tóun fẹ́ sá sí àbí ẹni tóun fẹ́ képe tó sì lè ran òun lọ́wọ́ láti bọ́ nínú ìṣòro òun àti ìdílé òun. So nígbà tí wọ́n ti rí wípé ẹnìkan tí gbogbo yẹn ti ń retí ikú láti ọ̀dọ̀ rẹ̀ jẹ́ pé òun gangan fún ara rẹ̀ gan ikú ló ń retí. èyí ni tí gbogbo yẹn fi gba mọ̀ràn papọ̀ pẹ̀lú Dáfídì láti jẹ́ pé kí àpótí ẹ̀rí Olúwa kó lọ sílé Òbédódómù. èmi àti ẹ lónìí, amen. nígbà tí ìkankan bá dé bá wa lójijì, tí ìkankan bá ṣẹlẹ̀ sí wa ní òjijì, tó bá jẹ́ pé ìkan tó ṣẹlẹ̀ sí wa yẹn ó jẹ́ kan tí ọlágbára tó bẹ̀rẹ̀ débi pé ó bá wa lọ́kàn jẹ́, kí ni àwọn ìgbésẹ̀ tá a mọ̀ gbé, kí ni èrò tá a mọ̀ rò, kí ni ohun tá a mọ̀ ṣe. ohun tí wọ́n fẹ́ ká wádìí nìyí ká bèèrè lọ́wọ́ nínú ẹsẹ̀ 9 yìí. kí ni èrò tá a mọ̀ rò, kí ni àgbésẹ̀ tá a mọ̀ gbé. ṣé àmọ́ sí lára àwọn tó jẹ́ pé kí ni yóò mọ̀ ro èrò tí ọ̀dà wípé lágbájá níbẹ̀ nídìí ọ̀rọ̀ mi àbí tàmọ̀dù níbẹ̀ nídìí ọ̀rọ̀ mi àbí wípé ẹ jẹ́ kí n gbẹ̀san lára ẹlòmíràn. So àwọn kan bẹ jẹ́ pé tí wọ́n bá la kọ̀ọ̀kan kọjá tí wàhálà kan bá dé bọ́n lójijì àbí kéjé kí n mú lápẹ̀rẹ̀ nítòsí tí wọ́n bá lọ sí ibi iṣẹ́ àbí tí wọ́n bá lọ sí ọjà tí wọ́n bá pawó, nígbà tí wọ́n bá padà délé báyìí gbogbo ẹni tí bá pàdé lójú ọ̀nà wọ́n mọ̀ kanra mọ́. ẹlòmíì tí ẹ mọ ó lè mọ sọ pé òun ọ̀fẹ́ wà láti wọ́n mọ́ lù òun torí pé kódà àwọn tí ń bẹ lójú ọ̀nà wọ́n ìgbòkùnú, ṣùgbọ́n tó bá ti délé báyìí gbogbo àwọn tí wọ́n bẹnu lé gbogbo wọn ni wọ́n rògbò. bí ṣe ń kanra mọ́ kúkúrú yóò mọ̀ kanra mọ́ gígùn, bí ṣe ń kanra mọ́ ẹni tó sanra bẹ́ẹ̀ ni yóò mọ̀ kanra mọ́ ẹni tí ó tẹ́rín bí igi ọ̀wọ̀. lóríṣiríṣi gbogbo ẹ̀ lọ́sàá mọ́ ṣe kí ni yóò mọ̀ bájà nínú ilé láìbẹ́ ni pé àwọn yẹn wọ́n ní kí ọmọ pàwó àbí kí kọ́sọ́mọ̀ kí ọmọ yà sí ọ̀dọ̀ rẹ̀ níwọ̀n bá tí kò yẹ kí ó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹlòmíì nígbà tó bá jẹ́ wípé kí ni bóyá nǹkan kan lọ sọnù mọ́ lọ́wọ́ àbí ọ̀kan lára àwọn nǹkan tó ṣe pàtàkì sí lọ bàjẹ́ lójijì mọ́ lọ́wọ́ tí ó jẹ́ pé kò sì sí owó lọ́wọ́ rẹ̀ láti fi tún ṣe àbí láti fi rà mí, kí ni tí ó ṣẹlẹ̀? yóò wá bẹ̀rẹ̀ sí bá gbogbo ènìyàn jà, yóò bẹ̀rẹ̀ sí bànújẹ́, yóò wá máa fojú sùn àwọn ọ̀nà mìíràn tí òun lè gbà láti fi rí nǹkan tó bàjẹ́ lọ́wọ́ wọn àbí tó sọ lọ́wọ́ òun padà. kọ̀ wá ní kọ́ kí ni ohun tí ó ṣẹlẹ̀. amen. ìyẹn ní pé kí ni kò ní kọ́ ohun tí ó ṣẹlẹ̀, kò ní wo wípé ta ni yóò fara gbá ta ni kò yẹ kí ó fara gbá. pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọ̀gá, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn tó tẹnu mọ́. a rí i pé tí kankan bá ṣẹlẹ̀ nínú ibi nínú lọ́dọ̀ wọn, àwọn tí wọ́n bá ṣiṣẹ́ lọ́dọ̀ wọn yẹn àwọn ni wọ́n náà máa ń fa àbọ̀lé lórí láì sọ wípé ìkan báyìí tó sọnù àbí ìkan tó bàjẹ́ owó àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ wọn ni wọ́n mú tí wọ́n fi di ní èyí tí kò yẹ kí ó rí bẹ́ẹ̀. nítorí pé kí ni kì í ṣe àwọn ni wọ́n ní kí nǹkan yẹn kí ó bàjẹ́ àbí kí nǹkan yẹn kí ó sọnù. ẹ má jẹ́ kí ajẹni tí
ó kanra mọ́ ẹlòmíràn àbí tó ń ro ibi sí ẹlòmíràn nígbà tí ìṣẹ̀lẹ̀ búburú àbí ìṣẹ̀lẹ̀ bí kan bá dé bá wa àbí nígbà tí ohun ìkorò kan bá dé bá wa ẹ̀yẹ ká gbọ́dọ̀ ẹ̀yẹ ká mọ̀ wípé kí ni Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ohun yòówù kówù kó lè ṣẹlẹ̀ kó lè dé bá yín kí ni ká mọ̀ ṣe amen kí ni ká mọ̀ ṣe ká mọ̀ dúpẹ́ láì sinmi àti ní àṣà rẹ̀ nítorí pé òun ló mọ̀ di ohun gbogbo so lẹ́yìn rẹ̀ ká mọ̀ wá ojú rẹ̀ láti mọ̀ béèrè fún àánú àti ìrọ̀fẹ́ àti ìdáríjì rẹ̀ ká sì mọ̀ wádìí kí ni ìdí tí nǹkan wọ̀nyí fi ṣẹlẹ̀ kí ni ìgbésẹ̀ tí ó fẹ́ kí n gbé Ọlọ́run àwọn nǹkan tó yẹ ká ṣe ni kì í ṣe wípé kí ni ohun àkọ́tọ́ yẹ ká ṣe ni wípé kákọ́ lọ́mọ kanra mọ́ àwọn ènìyàn àbí ká lọ́mọ wá bó ni a sì fi títí wa kó bá ayé ẹlòmíràn eléyìí kì í ṣe ara àwọn nǹkan tí inú Ọlọ́run dùn sí lábẹ́ bó ti wù kí ó kéré mọ́tò so mo tún tẹnu mọ́ lẹ́ẹ̀kan sí èmi àti ẹ̀yin nígbà tá a bá ní àwọn ìlàkọjá tó lágbára àbí àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára tó bá dé bá wa ohun àkọ́tọ́ yẹ ká mọ̀ sí ni wípé kí ni ká dá gbogbo àti yín padà sọ́dọ̀ Ọlọ́run a rí i pé ara nǹkan tí èmi ṣe lọ́pọ̀ ìgbà táwọn èèyàn fi mọ́ rí mi gẹ́gẹ́ bí ẹni tí ò ní làákàyè inú gbélé kọ̀ọ̀mọ́ tí ó ṣe so kò sí nǹkan tí èèyàn lè ṣe Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀ ó ní ipò kípò yòówù tẹ́ bá wà ohunkóhun yòówù tó bá dé bá yín ẹ ṣe kí ni ẹ mọ́ dúpẹ́ ẹ mọ́ yẹ̀wò lógo èyí ni wípé tó bá yẹ pé Ọlọ́run ló bá fi ṣe agbára àti ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó yẹ kó dá ọ lójú wípé kí ni kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ọ tó ṣẹ̀yìn Ọlọ́run tó bá jẹ́ pé ohun tó bá ṣẹlẹ̀ sí ọ kò sí ọ̀kankan tó ṣẹ̀yìn Ọlọ́run ó túmọ̀ sí wípé kí ni Ọlọ́run ní èrò rere fún ọ lórí ìlàkọjá bí ohun tó ṣẹlẹ̀ sí ọ nítorí pé Ọlọ́run kì í ṣe ibi ire ni mọ́ ṣe kí ni o ni mọ́ ṣe nígbà gbogbo Ọlọ́run kì í jáyàn kulẹ̀ ṣùgbọ́n ó mọ́ tì ní lẹ́yìn nígbà gbogbo ní ọjọ́ gbogbo èyí ni mo jẹ́ kí ayọ̀ mi kó kún lọ́pọ̀lọpọ̀ gbà pẹ̀lú gbogbo àwọn ìdojúkọ àti làkọjá tí mò ń là kọjá láti mọ̀ fi ayọ̀ àti dídùn yin Ọlọ́run èmi ò fẹ́ mọ ibo ni wàhálà àti ìdààmú àti ìfòró ìtì wa ṣùgbọ́n ohun kan tó dá mi lójú ni wípé kí ni tí wàhálà àti ìdààmú àbí ìfòró ìbá wà tí àwọn làkọjá ìbá wà kò sí òyì kankan tó ṣe kí ni o tó ṣe yin Ọlọ́run bẹ́ẹ̀ ni kò sí èyí tí Ọlọ́run mọ̀ sí bí ó sì sí èyí tí Ọlọ́run mọ̀ sí bẹ́ẹ̀ ni kò sí èyí tí agbára Ọlọ́run ò sí kí ni o kò ká Ọlọ́run sì ní pàtàkì àti lè yanjú rẹ̀ so àwọn kankan àwọn ìdí kan àwọn ohun kan lọ́lọ́run fẹ́ pè mí sí àkíyèsí àbí lọ́lọ́run fẹ́ kí n mọ̀ lọ́lọ́run fẹ́ kí n rí àbí àwọn àṣírí kan lọ́lọ́run fẹ́ kí n mọ̀ so ìdí nìyí tó fi jẹ́ pé mo gbọ́dọ̀ mọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti mọ béèrè fún ojú rere àti àánú àti tọ́ni àti kọ́ni rẹ̀ láti lè mọ kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé èmi àti ẹ̀yin bó ṣe ká mọ ṣe ni ká sì mọ béèrè fún ìdáríjì lọ́pọ̀lọpọ̀ gbà nítorí pé nígbà mi bẹ̀ ó ṣeé ṣe báyìí pé nǹkan kan la ṣe tí ó dùn mọ́ Ọlọ́run nínú tọ́lọ́run fẹ́ fi pàṣán bá wa rí àti láti lè mú wa padà bọ̀ sí ipò tí ó yẹ kí a wà lẹ́yìn rẹ̀ ohun tá a tún gbọ́dọ̀ mọ̀ òun náà ni wípé kí ni tá bá ké pe Ọlọ́run tán tá àwọn ọmọdé àyìn Ọlọ́run lógo tán ẹ jẹ́ ká mọ béèrè fún dáríjì láti rí wípé kí ni kọ́lọ̀ nǹkan dáríjì bàtà yìí pé ẹ̀ṣẹ̀ kan ni a ṣẹ̀ òun nígbà tí mo wádìí wípé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ohun àkọ́jọ́ ẹ̀kọ́ mọ̀ ni wípé ọ̀fẹ́ ọkàn nọ́mbà túláàsì ẹlẹ́sìn ọ̀nà ní gbogbo ọ̀nà so ohun tó láti mọ̀ ṣe ni pé kọ́kọ́ mọ béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo ọ̀nà amen ọ̀yà ti lè dún ọkọ mọ béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ní gbogbo ọ̀nà lẹ́yìn tó wá béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kó wá mọ béèrè lọ́wọ́ Ọlọ́run Olúwa kọ́ mi kí ni ìdí tí nǹkan yìí fi ṣẹlẹ̀ kí ló ń tó fẹ́ kí n ṣe kí ló fẹ́ tó fẹ́ kí n mọ̀ tó bá farabalẹ̀ tó ṣe rìn pẹ̀lú Ọlọ́run ó rí wípé kí ni ìtọ́ ṣẹlẹ̀ yẹn ó ní nǹkan kan tí Ọlọ́run fẹ́ pè ọ́ sákìsì sí ó ní nǹkan kan tọ́lọ́run fẹ́ kó ṣe ó ní nǹkan kan tọ́lọ́run fẹ́ kọ́ mọ̀ nígbà míì bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ sẹ́mọ̀ pé Ọlọ́run fi mọ́ gbé wa lékè àwọn ìṣòro kan ni Ọlọ́run fi mọ́ bí ogun kan wó ní ojú wa ni àbí kó fi mú wa fàsẹ́yìn díẹ̀ lájẹ́ pé kí ìṣòro tí ń bẹ níwájú wa kó kọjá náà ká má bàa bọ́ sínú kòtò ètí àwọn ẹnìkà àwọn ẹni bí àwọn ẹni búburú ti gbẹ́ sílẹ̀ fún wa Ọlọ́run fi mọ́ mú kí àwọn kan mi kó dé bá wa pàápàá jùlọ Ọlọ́run mọ́ mú kí àwọn kan púpọ̀ kó dé bá wa yálà ní rere àbí ní èyí tí ó burú là ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí nítorí pé kí a lè mọ̀ wípé òun ni tani o òun ni Ọlọ́run òun ló lágbára lórí ohun gbogbo kò sí ohun tí kò ní pàtàkì agbára lé lórí ìtòsí tún dàbí rẹ̀ ni wípé bọ́ bá ṣe owó òun lòun ṣe ń ṣe ọlá rẹ̀ ìtòsí tún wá dàbí rẹ̀ ni pé Ọlọ́run fẹ́ kí iye ènìyàn kó sí wípé òun nìkan ṣoṣo ló yẹ láti mọ gbẹ́kẹ̀lé àti láti mọ képe ìtòsí tún wá dàbí rẹ̀ ni wípé kí ni Ọlọ́run fẹ́ kí èèyàn kó sí láti mọ wípé kí ni kò síbi tí ènìyàn lè sá lọ tó ti lè rí gbàlà àfi ọ̀dọ̀ òun nìkan nítorí wá dàbí rẹ̀ ni wípé kí ni Ọlọ́run fẹ́ kéèyàn mọ̀ wípé òun sì wà pẹ̀lú
pẹ̀lú àwọn àyànfẹ́ rẹ̀ nígbà gbogbo àti ní ọjọ́ gbogbo. Èmi náà tó tún wá dàbí rẹ̀ ní wípé kí ni Ọlọ́run fẹ́ kí ìbẹ̀rù òun kó wà ní ọkàn ènìyàn ní gbogbo gbà ní ọjọ́ gbogbo ní òrèdóòrè. Ẹ jẹ́ ká wò á sọ pé Dáfídì sì bẹ̀rù Olúwa ní ìjọ náà. Ṣé Dáfídì ò bẹ̀rù Olúwa tẹ́lẹ̀ ni? Ó bẹ̀rù Olúwa tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ tún ṣẹlẹ̀ Dáfídì tó bẹ̀rù Olúwa ní ọ̀tún sí ju kún èyí àwọn ìbẹ̀rù tó ti ní nípa ti Ọlọ́run láti ilẹ̀ wa lọ. Amen. So láti mọ̀ mú kí a mọ̀ fi ìgbà gbogbo ní ìbẹ̀rù Olúwa lọ́n fi mọ̀ mú kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ó ṣẹlẹ̀ nínú ayé wa ní èyí tí ó mú ìkorò dání, ìgbà míì ìrere ni ó mú dání lọ́nà tí a ò gbà lérò àbí lọ́nà tí a kò gbà fojú sí. Lẹ́yìn rẹ̀ Ọlọ́run tí wọ́n fi ń fẹ́ pé wà sákìsájì pé kí ni a gbọ́dọ̀ mọ̀ ṣọ́ra, a gbọ́dọ̀ mọ̀ kíyèsára ní gbogbo ọ̀nà. Ìdí abájọ ní tẹ́fìrí tí gbogbo nǹkan wọ̀nyí fi mọ́ ṣẹlẹ̀ tí Ọlọ́run ó sì mọ̀ sí bẹ́ẹ̀ ni wípé òun ò mọ̀ sí tó sì mọ̀ sí dáradára, ṣùgbọ́n ká lè bá mọ̀ wípé ó ṣe pàtàkì fún wa láti mọ̀ kíyèsára nígbà gbogbo ní ọjọ́ gbogbo, ká sì mọ̀ kíyèsí àwọn ìgbésẹ̀ wa àti àwọn nǹkan tá à ń ṣe, pàápàá jùlọ àwọn ojúṣe wa gẹ́gẹ́ bí ènìyàn tó dá wa ní àwòrán ara rẹ̀ tó sì fi wá jọba lórí ohun gbogbo tí ó dá, láti lè mọ̀ mójútó àwọn nǹkan tí ó dá dáradára àti láti lè mọ̀ tọ́jú wọn gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, láti mú kí ògo àti ìyìn kó mọ jẹ́ tirẹ̀ ní gbogbo ọ̀nà. Agbára àti okun táfi lè mọ̀ sílẹ̀ Ọlọ́run yóò gbé wọ̀ wá bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní ojoojúmọ́ tí a sì ń rìn nínú ìfẹ́ rẹ̀. A ṣe rí wípé ní orúkọ ti Jésù Kristi yóò mọ̀ sọ èso rere nínú ayé wa, àyà yóò sì mọ̀ tinú ògo bọ́nú ògo, inú agbára bọ́ sínú agbára, ní gbogbo ọ̀nà ire ayọ̀ yóò sì mọ̀ jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Lórí ẹsẹ̀ kẹsàn-án yìí láti gbé dànù dúró lónìí, àtẹ̀síwájú nínú ẹsẹ̀ kẹwàá tó bá dijọ́ Monday yẹn ọ̀túnla. Dáfídì kò sì fẹ́ mú àpótí ẹ̀rí Olúwa sọ́dọ̀ rẹ̀ sí ìlú Dáfídì, ṣùgbọ́n Dáfídì mú yà sí ilé Obedodomu ará Gátì. Nígbà tí Dáfídì mú yà sí ilé Obedodomu, kí nìdí tó fi mú yà sí ilé Obedodomu? Kí ni tó ṣẹlẹ̀ nígbà tó mú yà ilé Obedodomu? Nígbà tó bá di Monday a máa tẹ̀síwájú nínú rẹ̀. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àǹfààní láti mo tó rí gbà ní ìdájí òní láti lè gbóhùn rẹ̀, láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀, láti lè mọ ìfẹ́ rẹ̀. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Mo sọ wípé o ṣe èyí fáǹfààní ńlá mìíràn tí mo tún rí gbà fún oore ọ̀fẹ́ àti ojú rere tí mo tún rí gbà láti lè gbóhùn rẹ ní òwúrọ̀ yìí, láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ ní òwúrọ̀ yìí, láti tún lè mọ ìfẹ́ rẹ àti láti tún lè mọ òtítọ́ àti òdodo rẹ. Ògo ni fún orúkọ rẹ bàbá. Mo dá gbogbo ògo yìí padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé o ṣe. Mo dá gbogbo ògo yìí padà sọ́dọ̀ rẹ. Mo sọ pé ìbà rẹ ẹrù jíṣẹ́ bàbá gba ọpẹ́ o. Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ èyí tó fún mi láǹfààní láti lè mọ̀ wípé ó ṣe pàtàkì láti mọ̀ kíyèsí ara àti láti mọ̀ kíyèsí ohun gbogbo tí wọ́n máa ń ṣe ní iwájú rẹ̀, pàápàá jùlọ láti lè mọ̀ jẹ́ alámòjútó ohun gbogbo tó bá fi sí ìkáwọ́ mi bó ti tọ́ àti bó ṣe yẹ, láti mọ̀ lè kúrò nínú ìfẹ́ rẹ̀. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀. Mo sọ wípé o ṣe òyì tẹ́ pé o tún sinmi níyè láti lè mọ̀ kíyèsí ohun gbogbo tí wọ́n bá fi sí ìkáwọ́ mi nípa láti tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ rẹ̀, láti lè mọ̀ ṣọ́ra àní láti mọ̀ lè ṣiṣẹ́ àní láti lè mọ̀ lè mú ohunkóhun tí wọ́n fi sí mi níkàwọ́ mi àní láti mú kó bàjẹ́ àbí kó bọ́ àbí kó kí ibi kó dé bá. Ògo ní fún orúkọ rẹ bàbá. Mo yìn ọwọ́ Ọlọ́run ayérayé èyí fún àǹfààní àti ìrọ̀fẹ́ láàrin tí wọ́n fún mi àní láti lè ní òye ọ̀tun nípa títọ́jú gbogbo tí wọ́n fi sí ìkáwọ́ mi, láti mọ̀ kíyèsára àti láti mọ̀ tọ́jú wọn àti láti mọ̀ mójútó wọn gẹ́gẹ́ bí òtítọ́ àgbò ṣe yẹ, láti mọ̀ lè ṣì wọ́n lọ àbí láti mọ̀ lè ṣàṣìṣe nípa tọ́jú wọn. Olúwa o ṣé, alágbára o ṣé, ológo jùlọ o ṣé. Ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ ga. Mo yìn ológo bàbá ọmọ ẹ̀mí mímọ́. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tó dá gbogbo ògo padà sọ́dọ̀ lọ́lẹ́ẹ̀kan sí pé Olúwa ọmọ ṣe èyí fún wa agbára rẹ, èyí jẹ́ pé ìwọ fi bẹ ayé mi wò, èyí fún wa agbára rẹ, èyí tí wọ́n fi ṣe ohun ńlá ohun tuntun ògo nínú ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ ìtọ́ tí mo mi gbọ́ ní òwúrọ̀ yìí. Mẹ́ta lọ́kàn mo dúpẹ́ torí pé ẹ̀rí ayọ̀ rere ló kù mí kù ní gbogbo ọ̀nà nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù,
ní orúkọ Jésù. Alágbára gíga mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ọwọ́ ọ̀tún wa agbára rẹ èyí tí wọ́n tún fi ṣòwò ńlá nínú ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ èyí tó tún mú mi gbọ́ ní òwúrọ̀ yìí èyí tó tún ti ṣòwò ògo owó ràbàtà rere nínú ayé mi ní òwúrọ̀ yìí nípasẹ̀ ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n tún mú mi gbọ́ ní òwúrọ̀ yìí fún gbogbo àìníye mi tí wọ́n tún ti ṣí ní ọ̀tún àní láti mọ gbèrè fún rere nítorí pé nípasẹ̀ ọ̀rọ̀ rẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún wa agbára nínú ayé mi ti gbé ayé padà rere bẹ́ẹ̀ ni ayé mi ó tún mọ fọ̀ nínú ògo nínú ọlá àti nínú ànígbọ̀ gbogbo nínú àti wá lọ ìwọ yóò sún mọ́ mi ṣe rere àní rere gbogbo yóò sì mọ jẹ́ tèmi Ọlọ́run sọ wípé o ṣe o ayé ra mọ bọ́dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ èmi yìn ológo bàbá àníbo yìn ológo ọmọ Ọlọ́run ayé ògo ni fún orúkọ rẹ àjùlọ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run àánú ni mo béèrè fún wa ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ àánú àti oore ọ̀fẹ́ ni mo béèrè fún o bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ọ̀yá àánú àti oore ọ̀fẹ́ ni mo béèrè fún o bàbá ṣàánú fún mi ọ̀yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ọ̀yá sọ mi di mímọ́ nínú rẹ̀ ọ̀yá dá mi láre nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ àní dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ọ̀yá sọ mi di mímọ́ nínú rẹ̀ dárí nínú àánú àti oore ọ̀fẹ́ dá mi láre ayérayé ọba tó ní ìdáríjì lọ́dọ̀ ìwọ ni mi képe o bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní gbogbo orékọjá ẹ̀ṣẹ̀ mi ni a sọ mi di mímọ́ nínú rẹ̀ nípa agbára àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù ni mo béèrè fún Ọlọ́run ayérayé nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ fẹ̀jẹ̀ Jésù pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ fẹ̀jẹ̀ Jésù Kristi sọ mi di mímọ́ fẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́ kébi ó lè di mímọ́ nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ fẹ̀jẹ̀ Jésù dá mi láre ní gbogbo ọ̀nà àkí gbogbo ayé bẹ̀rẹ̀ sí rí ògo ọlá àti ìwà títóbi rẹ̀ nínú ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé olóore ọ̀fẹ́ láàánú ológun jùlọ àánú rẹ ni mo béèrè fún bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi yà fi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ ẹ̀jẹ̀ Jésù yà fi nú gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi náà ẹ̀jẹ̀ Jésù Kristi nínú àánú àti oore ọ̀fẹ́ tó yà fi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ̀ àní ẹ̀jẹ̀ Jésù Kristi nínú àánú àti oore ọ̀fẹ́ tó ga Ọlọ́run ayérayé yà fi sọ mi di mímọ́ ayérayé bàbá nínú àánú àti oore ọ̀fẹ́ fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ mí mọ́ ànífẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi sọ mi di mímọ́ ànífẹ̀ ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́ ẹ̀yàfẹ̀ Jésù sọ mi di mímọ́ nínú àánú àti oore ọ̀fẹ́ tó ga tó tayọ jùlọ ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé bàbá mẹ̀mí mímọ́ ọ̀yà fi dá mi láre ní gbogbo ọ̀nà àní nínú àánú àti oore ọ̀fẹ́ tó ga jùlọ ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tí kò lábàrún tí ó lábàrún ọ̀yà fi dá mi láre ní gbogbo ọ̀nà àìrídú àánú àti oore ọ̀fẹ́ àní Jésù fi dá mi láre ayé mi kó bẹ̀rẹ̀ sí fún togotogo àní kí gbogbo ayé kí gbogbo ènìyàn kó bẹ̀rẹ̀ sí rí ògo ọlá àti ìwà títóbi rẹ̀ nígbà gbogbo nínú ayé mi ní gbogbo níbikíbi gbogbo ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè o nínú àánú àti oore ọ̀fẹ́ àfi dá mi láre fi dá gbogbo ẹ̀kọ́ yóò kọjá ẹ̀ṣẹ̀ mi jẹ̀mí àfi ní gbogbo orúkọ ẹ̀ṣẹ̀ mi náà àfi sọ mi di mọ́ fi wẹ̀ mí mọ́ ọ̀yà kò sí dá mi láre nípa agbára àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ìgbé ayé mi yóò fi mọ́ polongo títóbi rẹ̀ èyí tí ìgbé ayé mi yóò fi mọ́ sọ nípa títóbi rẹ̀ àti ìfẹ́ rẹ̀ nípa gbogbo ọjọ́ gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ìgbé ayé mi yóò fi mọ́ polongo títóbi rẹ̀ èyí tí ìgbé ayé mi yóò fi mọ́ sọ nípa títóbi rẹ̀ àrí tí ìgbé ayé mi yóò fi mọ́ sọ nípa ògo rẹ̀ fi mọ́ fi ògo àti títóbi rẹ̀ hàn nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ayérayé bàbá èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún o ọ̀yà gbé wọ̀ mí lódìdí èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún o Olúwa gbé wọ̀ mí lódìdí bàbá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ láti òkè wá bàbá gbé wọ̀ mí lódìdí agbára ẹ̀mí mímọ́ rẹ̀ láti òkè wá gbé wọ̀ mí Ọlọ́run ayérayé bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ o ayérayé gbé wọ̀ mí lódìdí Olúwa kún fún agbára àti àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Àlọ́ nígbà kejì káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi lè mọ kíyèsí èyí tí èmi fi lè mọ ṣe àkíyè èyí tí èmi fi lè mọ ṣọ́ra
èyí tí mo fi lè mọ mójútó ohun gbogbo tó bá fi sí ìkáwọ́ mi àti agbọn tó bá fi mí sí bó tó àti bó ṣe yẹ láì ṣe ohunkóhun kan tó yàtọ̀ sí ìfẹ́ àti àṣẹ Olúwa gbé wọ̀ kún fún ẹ̀mí àtagbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún Olúwa gbé ìwọ̀ mi lódìdí Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ o Olúwa kọ́ mi fún agbára rẹ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kọ́ mi fún agbára rẹ èyí tí èmi fi lè mọ kíyèsí èyí tí èmi fi lè mọ ṣọ́ra èyí tí èmi fi lè mọ ṣàkíyèsí ohun gbogbo pátápátá èyí tí wọ́n bá fi sí ìkáwọ́ mi àní ohun gbogbo pátápátá èyí tí wọ́n bá fi mi lé lórí tó bá fi mi jọ tó bá fi mi ṣe olùkóso lé lórí àyè láti mọ mójútó èyí tí èmi fi ní ṣe ohunkóhun kan èyí tó yàtọ̀ sí ìfẹ́ wọ Ọlọ́run alààyè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún o èyí tí mo fi lè mọ kíyèsí àní ohun gbogbo pátápátá àyè tí wọ́n bá fi sí ìkáwọ́ mi láti mọ mójútó èyí tí mo fi lè mọ kíyèsí àyè láti mọ mójútó àní gbogbo owó tí wọ́n bá fi mí ṣe láti mọ lè kọjá àyè mi àyè láti mọ lè ṣe ohunkóhun tó yàtọ̀ sí ìfẹ́ wọn lọ́yẹ̀ bàbá kún mi fún ẹ̀mí àtagbára rẹ bàbá ẹ̀yà kún mi fún ẹ̀mí àtagbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù alọ nígbà kẹta Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi lè mọ ṣohun gbogbo gẹ́gẹ́ bí ìwọ bá ṣe pa ní àṣẹ fún mi tèmi ò fi ní ṣohun kóhun yàtọ̀ sí ohun tí wọ́n pa ní àṣẹ fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún o èyí tí èmi ò fi lè máa ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìwọ bá ṣe pa ní àṣẹ fún mi èyí tí èmi ò fi ní ṣe ohunkóhun kan ẹ̀yàtọ̀ sí àṣẹ tí wọ́n pa fún mi bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ àyè láti lè mọ kíyèsí àti láti mọ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí àní àṣẹ tí wọ́n bá pa fún mi lórí ohun gbogbo tó bá fi sí ìkáwọ́ mi àyè láti mọ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ìdarí àti ìtọ́ni rẹ èyí tí wọ́n bá fi lé mi lọ́wọ́ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ máa kún mi fún agbára èyí ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí èyí ní ẹ̀mí mímọ́ àti agbára ní mo bèrè gbé wọ̀ mí lódìdí àyè tí èmi ò fi ní ṣe ohunkóhun kan àyè nípa ìfẹ́ tàbí ìfẹ́ tí ìmọ̀ ẹ̀sùn yìí dára mi yóò kò ṣe pé nípa ìdarí àti ìtọ́ni àti ìfẹ́ àti àṣà àti ìlànà rẹ èyí tí mo fi lè mọ tẹ̀lé ìlànà rẹ àti ìtọ́ni rẹ nígbà gbogbo èyí tí mo fi ṣe gbogbo nínú kọ́ni rẹ nígbà gbogbo èyí tí mo fi ní yàkó nínú àṣẹ àti ìlànà tí wọ́n bá fi mí léṣe bàbá kún mi fún agbára rẹ máa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù alọ nígbà kẹrin káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi ò fi lè mọ gba àṣẹ lọ́wọ́ rẹ nígbà gbogbo lórí ohun gbogbo tí mo bá ṣe tí wọ́n bá ní mọ gba àṣẹ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo ìyẹn ni pé èyí tí èmi ò fi lè mọ ṣí láti mọ rántí láti mọ béèrè ohun gbogbo ìtọ́ni ìkọ́ni àti ìdarí lọ́wọ́ rẹ lórí ohun gbogbo tí mo bá fẹ́ ṣe nítorí pé Dáfídì bá béèrè ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run lórí ìgbésẹ̀ tó fẹ́ gbé ni irú ìtọ́ ṣẹlẹ̀ kò bá ṣe kí ni kò bá ti mọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n kò béèrè fún ìdarí àti ìtọ́ni Ọlọ́run òun kàn wò wípé ó dára ọkàn wò wípé ó bójúmu ọba tán lọ́ba sí ó sì dára lótìtọ́ ṣùgbọ́n Ọlọ́run ò sí kí ni o kò lọ́wọ́ sí so onílò ìdí tó fi ṣe pàtàkì láti béèrè fún agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ ìtí iye mi ò fi lè mọ sí nígbà gbogbo láti mọ béèrè fún ìdarí ìtọ́ni ìkọ́ni rẹ lórí ohun gbogbo pátápátá tí mò ń bá ṣe láti mọ lè ṣe láti mọ lè ṣe ìfẹ́ tara àbí ìfẹ́ tènìyàn bí kò ṣe ìfẹ́ wọ Ọlọ́run alààyè àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti lè mọ béèrè fún ìdarí àti ìtọ́ni àti ìkọ́ni rẹ láti lè mọ ní òye àyè láti mọ jẹ́ ẹni tí yẹ̀rọ mọ̀ sí nígbà gbogbo àyè láti mọ béèrè fún ìdarí ìtọ́ni ìkọ́ni rẹ àní ìṣàkóso rẹ lórí ohun gbogbo pátápátá tí mo bá ṣe àti tí mo bá fẹ́ ṣe bàbá ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe ni mo béèrè fún yàgbé wọ̀ mí lódìdí èyí tí èmi ò fi lè ṣe pátápátá àyè tí èmi ò fi lè mọ sọ yìí nígbà gbogbo láti mọ béèrè fún ìdarí àti ìtọ́ni rẹ láti mọ béèrè fún ìkọ́ni àti ìdarí rẹ àyè nígbà gbogbo àní ọjọ́ gbogbo irú ohun gbogbo pápá tí máa ṣe tí mo fẹ́ ṣe àbí lórí ohun gbogbo tí mo bá fẹ́ ṣe bàbá ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà kún fún agbára rẹ èyí tẹ́mi ò ní ṣe tán kó pé mo béèrè fún ìdarí rẹ bàbá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìdí ẹ̀mí àti agbára ni mo béèrè agbéwọ̀ mi lódìdí ìdí ẹ̀mí àti agbára ni mo béèrè agbéwọ̀ mi lódìdí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà karùn-ún Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ìbẹ̀rù ó fi mọ wà lọ́kàn mi ní gbogbo ọjọ́ ayé mi ẹ gbọ́ ni
àní Dávìdì sì bẹ̀rù Olúwa ní ọjọ́ náà. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí ìbẹ̀rù fi mọ̀ wà ní ọkàn mi ní ọjọ́ gbogbo nígbà gbogbo. Ṣé mọ̀ tí ó bá sí ìbẹ̀rù Olúwa nínú ọkàn Dávìdì ni, ṣé mọ̀ pé ọ̀rọ̀ tí kò yẹ kí Dávìdì ó sọ ni ọba máa sọ jáde. Àwọn ìgbésẹ̀ tó yẹ kí Dávìdì ó máa gbé ní búburú ni ọba máa gbé, ọba máa fira rẹ̀ ṣe pé bí àwọn kan ṣe máa sọ tí kan bá ti ṣẹlẹ̀ sí wọn, ọ̀n gbọ́ orí àwọn burú, orí ìyá àwọn burú, orí bàbá àwọn burú, gbogbo ọ̀rọ̀ òdì jákujáku ni wọ́n mọ̀ sí kíni, wọ́n mọ̀ sọ jáde lẹ́nu nítorí nǹkan tí ó dé bá wọn níbi tó dùn wọn wọnú egungun. Ṣùgbọ́n tí ìbẹ̀rù Ọlọ́run bá ti wà nínú ọkàn ènìyàn, a rí wípé ohun tí ọkàn wá síyàn lọ́kàn ni wípé Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, nítorí wípé kíni ìwọ nìkan ló ní ògo àti ìyìn, agbára gbogbo sì bẹ ní ìkáwọ́ rẹ. Lẹ́yìn rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run yẹn yóò tún mú láti mọ kíyèsí ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu rẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run yóò mú kí èrò ọkàn rẹ̀ kọ́mọ kíyèsí kí èrò búburú kọ́mọ sì jáde níbẹ̀, nítorí pé kíni kò ní fẹ́ kọsẹ̀ lára Ọlọ́run. Irú rẹ̀ ni ètí Dávìdì ṣe. Ìbẹ̀rù Ọlọ́run ó mú kí Dávìdì ó sì kíni kó para rẹ̀ mọ́, kò jẹ́ kó sọ̀rọ̀ búburú, ó dùn akọ wípé ó sì dùn Dávìdì ní èyí tí Olúwa ṣe. Ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run kò jẹ́ kó lè sọ̀rọ̀ tí ọ̀dà jáde ní ẹnu yàrá sí Ọlọ́run àbí sí ènìyàn. Ìbẹ̀rù Ọlọ́run kò jẹ́ kó lè tìtorí èyí kó bẹ̀rẹ̀ sí kanra mọ́ gbogbo ènìyàn, dájú kó bẹ̀rẹ̀ sí bá gbogbo ènìyàn jà. Tí ó bá sí ìbẹ̀rù Ọlọ́run nínú Dávìdì ni àwọn èèyàn púpọ̀ ní Dávìdì ọba kanra mọ́, àwọn èèyàn púpọ̀ ní Dávìdì ọba bájà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ọ̀dà ni ọba jáde lẹ́nu Ọlọ́run sí ẹni ọba jáde lẹ́nu Dávìdì sí Ọlọ́run ní èyí tí kò yẹ kí ó rí bẹ́ẹ̀. So wọn náà káwọ́ méjèèjì sókè, mọ́ sọ́lé fún ọkọ lè bá àmọ́ bó ló ṣe pàtàkì tó láti gbàdúrà yìí, láti ní agbára yìí. Káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́mìíta. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí ìbẹ̀rù ló fi lè mọ wà lọ́kàn mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo, níbi gbogbo tí wù tó máa àti ní lábẹ́ àkóso bó ti wù kí ó rí, nínú làkọjá gbogbo tí mo bá ń làkọjá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ tí ìbẹ̀rù ló fi mọ wà ní ọkàn mi, tí mo fi mọ ṣe gbogbo nínú ìbẹ̀rù rẹ̀. Olúwa gbé wọ̀ mí ní odidi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù ọ̀rẹ́ sí ayérayé bàbá. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ òní mo béèrè fún wa gbé wọ̀ mí odidi, èyí tí ó mú kí ìbẹ̀rù rẹ̀ kó mọ wà ní ọkàn mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo nínú gbogbo níbi gbogbo yòókù kí n lè bára mi, àní tí ó mú kí ìbẹ̀rù rẹ̀ kó mọ wà lọ́kàn mi, àní nínú gbogbo yòókù kí n lè mọ àkójá àbí dogo tí mo lè mọ dàbí ohunkóhun tí mo máa ń ṣe, èyí tí yóò mú kí ìbẹ̀rù rẹ̀ kó mọ wà ní ọkàn mi láti mọ mú mi ṣe gbogbo, àní gẹ́gẹ́ bó dàbò ṣe láti mọ lè sọ̀rọ̀ òdì àbí gbégbèsè tí ọ̀dà, àní wájú Ọlọ́run alààyè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí ìbẹ̀rù ló fi gbilẹ̀ nínú ọkàn mi, àní ní ojoojúmọ́, àní tí ó fi mọ́ gbilẹ̀ ní ọ̀tún, àní ní ojoojúmọ́, láti mọ́ mú kí mọ́ ṣe wùwọ́ sí wàwù níwájú rẹ̀, láti mọ́ mú kí mọ́ ṣe ṣẹ̀ṣẹ̀ gbé níwájú rẹ̀, láti mọ́ mú àní kí mọ́ ṣe sọ̀rọ̀ òdì sí Ọlọ́run alààyè, àbí tí mọ́ gbé gbèsè tí ọ̀dà sọ́bẹ̀rì kejì, àní nípa ọ̀nà kàbídọ́nà mìíràn, nípa àwọn ìdàkọjá àbí ìdojúkọ mi. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, èyí tí ìbẹ̀rù ló fi mọ́ wà lọ́kàn mi, àní tó bẹ̀rẹ̀ ní wípé èmi ò lè mọ kí èso gbogbo tí mo bá ṣe nínú gbogbo ìlàkọjá mi àti nínú gbogbo yòókù, àyìn tó bá dé bá mi, Olúwa ní rere àbí ní búburú, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Wo tún lọ tún àdúrà yẹn gbà tá a bá ṣe tán, nítorí pé kí ni tí ìbẹ̀rù Ọlọ́run bá sínú ayé ènìyàn ọlágbára o. Ẹlòmíì ìbẹ̀rù Ọlọ́run wà nínú ayé rẹ̀, ṣùgbọ́n nígbà tó lówó lọ́tán, ìgbà tí à ń jẹ, ṣùgbọ́n nígbà tó lówó lọ́tán báyìí ọba di wípé ó bẹ̀rẹ̀ sí ṣe yẹmọyẹmọ, nítorí pé ìbẹ̀rù Ọlọ́run sí kíni o ti kú nínú ayé rẹ̀. Tí ìbẹ̀rù Ọlọ́run bá sínú ayé ènìyàn, kì í ṣe pé nígbà tí wàhálà bá báyàn èèyàn mọ́ ṣàṣìṣe, tí èèyàn bá bọ́ nínú wàhálà, tí èèyàn bá bọ́ sínú gbádùn, èèyàn mọ́ sì wà wò tí ó bá sí ìbẹ̀rù Ọlọ́run nínú ayé ènìyàn. Ṣùgbọ́n tí ìbẹ̀rù Ọlọ́run bá ń bẹ nínú ayé ènìyàn, kò sí ohun náà tó lè dé báyìí, àbí kò sí ipò tí èèyàn lè wà tí yóò fi mọ́ ṣiṣẹ́. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n ń bẹ tí wọ́n jẹ́ àwọn adarí orílẹ̀-èdè ní kí wọ́n tó dé ipò tí wọ́n dùn, ẹ wò bí ọ̀rọ̀ nu wọ́n ṣe máa ń dùn, ẹ wò bí wọ́n ṣe máa ń tọ́jú, bí wọ́n ṣe máa ń kẹ́ àwọn ènìyàn, ẹ wò bí wọ́n ṣe máa ń ṣe dáadáa sí gbogbo ènìyàn. Ṣùgbọ́n tí wọ́n bá dé ipò tán, kí ni tí wọ́n ṣẹlẹ̀? Wọ́n yí ìwà padà, gbogbo dáadáa tí wọ́n ṣe sí àwọn ènìyàn wò ní ṣe kí ni, wò ní ṣe mọ́. Àwọn kan náà wà tí wọ́n fara ní àwọn aráàlú, àwọn èèyàn tí wọ́n gbé wọn dé ipò yẹn, àwọn kan náà wọ́n tún mọ̀ sí kíni, wọ́n tún mọ̀ fara ní wọn, nítorí pé ìbẹ̀rù Ọlọ́run kò sí nínú ayé wọn. So tó túmọ̀ sí pé kì í ṣe pé nígbà tí wàhálà bá dé bẹ́yẹn nìkan ni èèyàn gbọ́dọ̀ mọ mú kí ìbẹ̀rù
àtìgbà tí o wà nínú gbádùn àtìgbà tí o wà nínú ìnira ìbẹ̀rù gbọ́dọ̀ wà nínú ayé rẹ̀ kọ́ mọ́ bá ṣiṣẹ́ kọ́ mọ́ bá ṣìwàwò níwájú Ọlọ́run. À ń lọ nígbà kelo nígbà kẹfà káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí gbogbo ìwà mi ọ̀rọ̀ mi ìrìn mi èrò mi nínú ipò yòókù tí mo bá wà yóò fi lè mọ fi ògo fún Ọlọ́run alààyè yóò sì mọ mú kí ayé àwọn mìíràn náà kọ́mọ gba ìgbàlà kọ́mọ gba ìyìn lógo àní kọ́mọ kún fún èrè rere àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ àti ìbísí agbára ni mo béèrè fún bàbá gbé wò mí Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ o Olúwa kọ́ mi fún agbára rẹ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kọ́ mi fún agbára rẹ èyí tí yóò mú kí ìgbé ayé mi ọ̀rọ̀ mi èrè mi èrò mi àní ohun gbogbo tí mo máa ṣe ní ipò yòókù kí n lè wà yóò mọ̀ mú kí ìgbàlà kọ́ mọ wọlé ayé àwọn mìíràn káwọn mìíràn kí wọ́n jẹni tí ó mọ ní èrè àti dídùn àti ayọ̀ láti mọ yin orúkọ lógo láti mọ gbé orúkọ rẹ̀ ga bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún bàbá ọ̀yá gbé wọ̀ mí ọ̀yá kọ́ mi fún ẹ̀mí àti agbára lójijì fi iná ẹ̀mí àti agbára ti ní àmúre èyí tí ó mú kí ìwà mi ọ̀rọ̀ mi èrè mi èrò mi ohun gbogbo tí wọ́n bá ṣe pápátá ní ipò yòókù kí n lè wà kọ́ mọ mú ayé àwọn mìíràn náà rí ìgbàlà kọ́ mọ mú ayé àwọn mìíràn kún fún ayọ̀ kọ́ mọ mú ayé àwọn mìíràn náà yí padà sí wọ Ọlọ́run alààyè láti mọ fi àyọ̀ àti dídùn yin orúkọ lógo àyè láti mọ rí ojú rere àti ìyọ̀nú àti ìgbàlà rẹ láti mọ mú kí àwọn mìíràn náà kí wọ́n mọ jẹni tí wọ́n mọ kọ́ orí ògo oníyàn láti mọ lọ́wọ́ rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀yà kún fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù àdúrà ìtàgbà yín tọba aráyè tuntun gbà òun náà bákan náà nítorí pé kò sí ní tó dára tó kí ìgbé ayé rẹ ìrìn àjò rẹ pẹ̀lú Ọlọ́run kọ́mọ gbà yé àwọn mìíràn là kó sì mọ sọ àwọn náà jẹni tí ó ń fi ògo àti ìyìn fún Ọlọ́run èyí ká lọ nígbà keje Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí fi jẹ́ ẹni tí gbogbo jíwọ́ Ọlọ́run alààyè dá kọjú ṣíṣe lóore èyí tí yóò mú kí gbogbo ìkólọ ọjọ́ pípẹ́ mi kó tẹ̀ mí lọ́wọ́ èyí tí yóò mú kí gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ àníkàn bẹ̀rẹ̀ sí kọjú sí mi ṣe mí ní oore àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹ sí ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ gbọ́ béèrè fún ọ ọ̀yà gbé wọ̀ mí dídí kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ṣe èyí tí ó sọ mi jẹ́ ẹni tí gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ àníkọjú ṣíṣe lóore èyí tí ó sọ mi jẹ́ ẹni tí gbogbo tí Ọlọ́run alààyè dá àníkọjú ṣíṣe lóore èyí tí ó mú kí gbogbo ìkórè ọjọ́ pípẹ́ mi pátápátá àníkọ́ bẹ̀rẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ èyí tí gbogbo ìkórè ọjọ́ pípẹ́ mi àní yóò di gbígbà padà fún mi èyí tí gbogbo ìkórè ọjọ́ pípẹ́ mi àní yóò padà tẹ̀mí lọ́wọ́ padà èyí tí èmi fi gba gbogbo ìpín mi àti ayé mi padà pátápátá lọ́wọ́ gbogbo àwọn tí ó wà tìlétèlé Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára èyí ní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà bàbá gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èyí ni sátidé àkọ́kọ́ nínú oṣù karùn-ún sátidé àkọ́kọ́ ọjọ́ kẹfà sátidé àkọ́kọ́ ọjọ́ kẹfà tá a bá sọ nípa ọjọ́ kẹfà à ń sọ nípa ọjọ́ tá a dá ènìyàn tọ́lọ̀ ń dá ènìyàn ní àwòrán ara rẹ̀ Olúwa bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ tí ń ṣe sátidé àkọ́kọ́ tí ń ṣe ọjọ́ kẹfà nínú oṣù karùn-ún èyí tí ń ṣe àmì ọjọ́ tí wọ́n dá ènìyàn ní àwòrán ara rẹ̀ bàbá ipò àṣẹ mi fọwọ́ agbára rẹ̀ dá mi padà sípò fọwọ́ agbára rẹ̀ dá mi padà síbẹ̀ ipò ọlá mi ipò ọba mi Olúwa fọwọ́ ọ̀tún agbára rẹ dá mi padà síbẹ̀ èyí mọ̀ pé Yorùbá tí mo tọ́ yé wa ipò ọlá mi ipò ọba mi òní tí ń ṣe ọjọ́ kẹfà sátidé àkọ́kọ́ nínú oṣù karùn-ún ya fọwọ́ agbára rẹ dá mi padà síbẹ̀ amen ṣe é ṣe pé orí èṣù ti ya wèrè orí èṣù ti gbúrò èṣù ti ya wèrè ṣé èrò àkókò tí yẹn mọ́ gé náà lélẹ̀ ṣé àkókò tí yẹn mọ́ gé náà lélẹ̀ mo fi sọ fún yín pé ẹ̀gbọ́n fẹ́ àdúrà ṣeré so kì í sàkóso ẹ̀mọ́ gíná ni ṣùgbọ́n torí pé èṣù ti ya wèrè kò mọ̀ pé Ọlọ́run jù lọ àpẹẹpẹ Ọlọ́run jù lọ lélẹ̀ wo fi ìtara gbàdúrà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta òní ni ọjọ́ kẹfà sátidé àkọ́kọ́ nínú oṣù karùn-ún fọwọ́ agbára rẹ mú mi padà bọ̀ sípò ọba ipò àṣẹ mi èyí tí o ti fi mí jẹ ní ọjọ́ kìíní nígbà tó dé ènìyàn ní àwòrán ara rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù rẹsì
Ọlọ́run ayérayé bí ilé ọjọ́ ní ṣe mọ́ èyí tí ń ṣe ọjọ́ kẹfà sátidé àkọ́kọ́ nínú oṣù karùn-ún rántí àní ọjọ́ kẹfà àkọ́kọ́ èyí tí wọ́n dé ní àwòrán ara rẹ̀ fọwọ́ ọ̀tọ̀ wá agbára rẹ̀ ọ̀yá mú mi padà bọ̀ sípò àní ipò ọba ipò àṣẹ ipò alákòóso àti alábòjútó ohun gbogbo pátápátá tí wọ́n Ọlọ́run alààyè dá ayérayé bàbá nínú àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ ṣe ní orúkọ Jésù Kristi àní bí ilé ọjọ́ ní ṣe mọ́ èyí tí ń ṣe àní ọjọ́ kẹfà ìyẹn ọjọ́ sátidé àkọ́kọ́ àìnínú oṣù karùn-ún bàbá fi gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni ọ̀yá fún mi padà bọ̀ sípò ọba fi mi padà bọ̀ sípò àṣẹ ìtí ń ṣe tí wọ́n ti yàn mí sí ni àìní ọjọ́ kìíní rẹ̀ nígbà tí wọ́n dé ní pé yàwó ara rẹ̀ ní ọjọ́ kẹfà Olúwa àkọ́kọ́ ni bàbá yà fún agbára rẹ̀ mú padà bọ̀ sípò ọ̀yá fún agbára rẹ̀ mú padà sípò ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa gbogbo tó fi ń jẹ́ Ọlọ́run ni fi dá mi láre pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi bí ilẹ̀ ọjọ́ ní ti ń sọjọ́ kẹfà oṣù karùn-ún ṣe mọ́ amen Ọlọ́run ti dá wa láre already nígbà tí wọ́n gé náà sí náà mi ọ̀tàn èyí sọ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí ògo wọn lò ṣùgbọ́n Ọlọ́run ti kí ni o ti dojú tì Ọlọ́run ti dá wa láre orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù ni mo pè gẹ́gẹ́ bí o ṣe bà iṣẹ́ òkùnkùn jẹ́ nígbà tí wọ́n gé náà tí o sì mú kí á tó rí náà mi lò láti fi ṣe ìfẹ́ rẹ bàbá bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ tí ń ṣe ọjọ́ kẹfà sátidé tó àkọ́kọ́ nínú oṣù karùn-ún ẹ̀jẹ̀ Jésù Kristi fi bà gbogbo tí ń ṣiṣẹ́ òkùnkùn jẹ́ ní ayé mi pátápátá ẹ̀jẹ̀ Jésù Kristi fi bà gbogbo tí ń ṣe tọ́jà ní ayé mi pátápátá ọ̀yá ògo mi kó bẹ̀rẹ̀ sí ní tàn ó ti bẹ̀rẹ̀ sí ní buyọ̀ ire ayé gbogbo kó bẹ̀rẹ̀ sí tẹ̀ mí lọ́wọ́ báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ o àní bí ilé ọjọ́ lè ṣe mọ́ tí ń ṣe ọjọ́ kẹfà àní sátidé àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọ̀yá àní ẹ̀jẹ̀ Jésù Kristi tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ní nínú àánú àtọ̀rọ̀ yà fi dá mi láre ọ̀yá kí gbogbo tí ṣiṣẹ́ òkùnkùn gbogbo tí ṣiṣẹ́ ọ̀tá gbogbo tí ṣiṣẹ́ ọ̀yá kó bàjẹ́ láyé ìpapàtà gẹ́gẹ́ bí ojúṣe ti Sátánì àti òkùnkùn nípa iná tó gé ní àwòrán ṣe ní ìdáṣe yìí àní láti mú káàmì rẹ̀ tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ bàbá ọ̀yá ẹ̀jẹ̀ Jésù Kristi nínú àánú àtọ̀rọ̀ rẹ̀ ọ̀yá fi dojú ti Sátánì àti ìjọba òkùnkùn pàápàá ẹ̀yà fi gba gbogbo tí ṣiṣẹ́ òkùnkùn ṣiṣẹ́ ọ̀tá jẹ́ pàápàá àìrírú ayé mi láti àkókò lọ ní òní tí ń ṣe ọjọ́ kẹfà àyíṣàkídá àkọ́kọ́ ànínú oṣù àrùn bí ọjọ́ ìṣẹ́ ọ̀yá àní gbogbo tí ṣiṣẹ́ ọ̀tá kọ́ bàjẹ́ nítorí pé iṣẹ́ ọ̀tá ti bàjẹ́ ní àwòrán yìí nípa iná tí wọ́n gé láti dá wa dúró àyè láti dí wa lọ́wọ́ ìjẹ́ pé wọn ò sì rí ṣe mo lówó Ọlọ́run ayérayé ọ̀yá fi ẹ̀jẹ̀ Jésù Kristi nínú àánú àtọ̀rọ̀fẹ́ rẹ̀ ọ̀yá fi gba gbogbo tí ṣiṣẹ́ ọ̀tá jẹ́ ní ayé mi láti àwọn iṣẹ́ ọ̀tá gbọdọ̀ ìṣe ìṣèlú ayé mi lórúkọ agbára tá a ṣe rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa gẹ́gẹ́ bí iná tí wọ́n gé ní ìdájí yìí òní bí lọ́jọ́ ní ṣe mọ́ kò sì lè dá wa dúró kò sì lè dí wa lọ́wọ́ láti lè ké pe àwọn láti lè ké pe ọ́ àti láti lè yìn ọ́ àti láti lè fìfẹ́ rẹ hàn láti mú kí àwọn mìíràn náà kí wọ́n lè gbọ́ òun nípa ìfẹ́ rẹ bàbá láti àkúlọ̀ bí lọ́jọ́ ní ti ń ṣe ọjọ́ kẹfà ṣe mọ́ èyí tí ń ṣe sátidé àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọ̀yá ohunkóhun ò tún gbọdọ̀ ní pàtí agbára láti dí mi lọ́wọ́ àbí láti dá mi dúró láti ṣe rere àti láti rógo olùmọ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ nípa agbára rẹ àti àṣẹ rẹ àyè tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni nínú àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ tó ga jùlọ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi tó ṣe iyebíye jùlọ bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ̀ àìnípa àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ èyí ń ṣe ọjọ́ kẹfà sátidé àkọ́kọ́ nínú oṣù karùn-ún bí Sátánì àtijọba òkùnkùn wọn ò ṣe lè dá wa dúró àbí dí wa lọ́wọ́ nípa iná tí wọ́n gé wípé ká mọ̀ sí tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ ọ̀yá àti àkókò lọ ẹnikẹ́ni àtagbára tó ń kó nǹkan tó gbọdọ̀ ṣì mọ́ àì láti dí mi lọ́wọ́ àbí láti dá mi dúró àbí láti dèmi lọ́nà àì láti rí ògolo àì láti mọ ṣàṣọrí ayọ̀ láti mú ìrọ̀rùn rẹ̀ gbogbo wá sí ìmúṣẹ ayé rẹ̀ bàbá fi àjùlọ àti agbára rẹ̀ hàn ọ̀yá fi ẹ̀jẹ̀ Jésù Kristi dá mi láre nínú oore ọ̀fẹ́ àti àánú àti agbára rẹ̀ nínú oore ọ̀fẹ́ àti àánú àti agbára rẹ̀ bàbá ọ̀yá dá mi láre ní gbogbo ọ̀nà àní gẹ́gẹ́ bí iná tí wọ́n gé àìní tí òfin tí bó ṣe lè dí wa lọ́wọ́ àbí dá wa dúró láti lè tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ àì láti mú kí gbogbo àwọn ènìyàn kí wọ́n nípìn nínú ètò àdúrà yẹn bàbá àìní gbogbo agbára tó fi ń jọ́lọ̀ nínú àdúrà tó bá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù tó ṣe bí èjì lọ ìdádúrà bídìí bídìí náà àìní àtakò kò tó gbọdọ̀ ṣì fún mi mọ́ àìní láti rógo olù àìní láti fọ̀ nínú ògo rẹ̀ láti mọ̀ ṣe gbogbo nínú ìfẹ́ rẹ̀ àìní láti mú kí gbogbo ìkọlọ́jọ́ pẹ̀lú kọ́ pa ẹ̀tẹ̀mí lọ́wọ́ bàbá ẹ̀fà agbára rẹ̀ já mi láàrin gbogbo Jésù Kristi
a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ yá gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ mi. Gẹ́gẹ́ bí iná tí wọ́n gé ní òwúrọ̀ yìí kò ṣe lè dá wa dúró jí wa lọ́wọ́ láti mọ́ lè tẹ̀síwájú láti parí ètò títí àárọ̀ yìí, láti parí ètò tàfẹ̀mọ́júmọ́ tí ò ní. Ọ̀yá gbogbo ẹ̀yin tí ń ṣe olóore aláàánú mi, mo ní nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdíwọ́ àbídènà àbídàdó kan kò tún sí fún yín mọ́ láti ṣe mí lóore, láti ràn mí lọ́wọ́, láti jíṣẹ́ ayọ̀ mi fún mi. Ẹ gbéra ẹ bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ayọ̀ mi fún mi báyìí látàkùn lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ àti olùtìlẹ́yìn mi láti bímọ láti ṣóni wá, àní gẹ́gẹ́ bí iná tí wọ́n gé ní ìdájí láfẹ̀mọ́júmọ́ òde òní, àní kò ṣe dí wa lọ́wọ́, àní kò ṣe dá wa dúró, àní kò ṣe ní wá lára láti lè tẹ̀síwájú láti parí ètò àdúrà Ojúmọ́ ti tòní ní orúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè àti ẹ̀jẹ̀ Jésù Kristi kò sí ìdádúrà bí ìdíwọ́ kankan fún ayé yín mọ́. Kì yóò sọ ohunkóhun kan tí ó lè dínú àbí tí ó lè dá yín dúró, àní láti kẹ́nikẹ́ni ní wá lára, láti mọ ṣe wá lóore, láti mọ jíṣàyọ̀ fún wa. Ìdí mo ṣe pa ní àṣẹ lórúkọ ti Jésù Kristi. Ọ̀yá àní ẹ ṣí ìwé rántí kẹ́ni kọ̀ọ̀kan wa, àní ẹ ṣí ìwé rántí kan mi, ọ̀yá àní ẹ bẹ̀rẹ̀ sí láti mi ṣe rere, láti mọ gbárùkù sí mi, àní láti mọ ràn mí lọ́wọ́, àní láti mọ jíṣàyọ̀ fún mi, láti mọ tì mí lẹ́yìn gẹ́gẹ́ bí Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀ múlẹ̀ pé àní láti bí mímọ́ wá, àní èmi ó ti mọ rí ọ̀lọ́wọ́ gba àti láti ṣónú wa, èmi ó ti mọ rí àtìlẹ́yìn, àní láti mọ mú kí ògo mi kó bá sì wá sí mú ṣe. Ọ̀yá àní bẹ̀rẹ̀ sí díẹ̀ rẹ̀ rántí mi ṣe rere, àní láti mọ ràn mí lọ́wọ́, láti fi dí àní ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ ayé mi, láti mọ mú mi ga, láti mọ mú mi tayọ, àní láti sọ mí di ògo ńlá, àní tẹ́nìkan ló lè dáwọ́ bò, láti sọ mí di ogun láti tẹ́nìkan ló lè wọlé fún wọ́n borí, láti sọ mí ẹni òkè tí ò lè wálé mọ̀lálá, kájọ láti mú gbogbo tí ń ṣe rere mi bó wá sì mú ṣe, láti máa kí gbogbo yóò sì máa jẹ́ tọ́lọ́run alààyè. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹ̀yin tẹ́ ìpera ní ọ̀tá àní afogunjà ní ayọ̀nlẹ́nu ayé mi, bí iná ṣe kú lójijì láì ròtì bí a ṣe ń bẹ́ ètò lọ, ọ̀yá kí ẹ̀mí náà kó kú lójijì àti gbogbo agbára yín láì ròtì. Èrò kẹgbọ́n tí mo wí, bí iná sí bí wọ́n ṣe múná lọ lójijì bí a ṣe ń bá ètò lọ, àníṣe láti àkókò lọ, bóyá gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní ọ̀tá ayọ̀lẹ́nu anínára afogunjà yín tẹ́ fogunjà ayé mi tẹ́ yọ ayé mi lẹ́nu tẹ́ ní ayé mi lára, ọ̀yá kí iná ẹ̀mí yín kó kú ní òjijì àti gbogbo agbára yín láì ní àwáwí kankan. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní ọ̀tá ayọ̀lẹ́nu anínára afogunjà ní àní àdánidó sójú kan náà, ẹni yòówù kó wù kẹjẹ bí yòówù kó wù kẹwà, gẹ́gẹ́ bí ìmọ̀ ṣe gédán ní àròtì ní òjijì ní àfẹ̀mọ́júmọ́ ní bí a ṣe bẹ́ ètò lọ ní orúkọ Jésù mo pa ní àṣẹ, ẹni yòówù kó wù kó jẹ láì ròtì láì dírètì, ọ̀yá àní ilé mi kó kú pátápátá, òpin mi kọjá náà ní pátápátá, àní ẹkú dànù láì sí èrètì láì ní láì ròtì, àní ẹkú dànù láì rètì láì ní láì ròtì àti ẹ̀yìn àti gbogbo agbára ayé, ọ̀yá ikú òjijì ọ̀yá ó jẹ́ tiyín báyìí, ikú òjijì ó jẹ́ tiyín báyìí. Mo ní láì ròtì gẹ́gẹ́ bí wọ́n ṣe gédán mọ́ wa lórí láì ròtì nígbà tí a ṣe síwájú ní ètò yìí, ọ̀yá àní gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní ọ̀tá afogunjà ní anínára ayọ̀lẹ́nu, àyìn tẹ́ fogunjà ayé mi tẹ́ fogunjà ṣé mi tẹ́ fogunjà ìrẹ́rẹ́ mi, àyìn tẹ́ ṣe ìdíwọ́ àbíjẹ̀nà fún mi, àbí tẹ́ pẹ́ ní adánidúró sójú kan náà, àní bí gbogbo yòówù kọ́ lè wà, àní ní orúkọ Jésù Kristi, ọ̀yá ẹ máa kú lójijì láì ròtì, ẹ máa kú òjijì láì ròtì àti ẹ ti gbọ́dọ̀ yá kọ́mọjẹ́ ìpín yín báyìí, ikú òjijì láì ròtì àti ẹ ti gbọ́dọ̀ yá kọ́mọjẹ́ ti yín, àní bí náà ṣe gé mú wa lórí láì ròtì ni, ọ̀yá gbogbo yín pátápátá àní ẹ máa kú lójijì láì ròtì. Bẹ́ẹ̀ ni orí kò yí padà àṣẹ ọ̀run ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa wọ́n tó ní gbogbo ògo, ọ̀yá tó mọ̀ gba gbogbo ògo lọ gẹ́gẹ́ bó ṣe gba gbogbo lónìí tí iná tí wọ́n gé tí ò dá wa dúró láti lè parí ètò tí ṣe òní. Olúwa wá tó mọ̀ fi tú agbára rẹ̀ hàn ju bó ti fi hàn lọ, kó tó àmọ́ gba gbogbo ògo ju bó ṣe gba gbogbo ògo lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ògo, Ọlọ́run òjìn, ọ̀yá wá tó mọ̀ gba gbogbo ògo lọ ju bó ṣe gba gbogbo ògo, wá tó mọ̀ jẹ́rìí agbára rẹ̀ ju bó ṣe jẹ́rìí agbára rẹ̀ gẹ́gẹ́ bó ṣe gba gbogbo ògo lónìí. Èyí tẹ́ pé iná tí wọ́n gé àní kò dí wa lọ́wọ́, àní láti mọ́ lè parí ètò àdúrà òwúrọ̀ tuntun ní ọmọ ṣé bàbá Ọlọ́run mi mímọ́. Ìdí ẹ̀ sítẹ̀ mọ́ lẹ́ẹ̀kan sí wípé kí ni gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run láti mọ̀ gba gbogbo ju bó ṣe gba gbogbo ògo, wá tó mọ̀ jẹ́rìí agbára ju bó ṣe jẹ́rìí agbára rẹ̀, wá tó mọ̀ fi wà láyé rẹ̀ bó ṣe fi wà láyé rẹ̀, wá tó mọ̀ jẹ́rìí wà láyé rẹ̀ wípé ìwọ ni Ọlọ́run, lẹ́yìn kò sí Ọlọ́run kankan níbi kankan mọ́.
ẹ̀yà mọ̀ tẹ̀síwájú nínú agbára rẹ̀ mọ̀ tẹ̀síwájú nínú ọlọ́run iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ti wà láyé rẹ̀ tó tó mọ̀ fọ̀ láàrin wa bó ṣe fọ̀ lọ àyọ̀ tó mọ̀ jẹ́ agbára bó ṣe wà pọ̀ sọ ní agbára tí mẹ́rin bó ṣe kalẹ̀ kí gbogbo yóò sì mọ̀ jẹ́ tirẹ̀ títí ayé láwọn mọ̀ ìyá ti mọ̀ gbórúkọ rẹ̀ ògo ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù ẹ jẹ́ ká kọrin wa bá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ̀ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ̀ ọba àwọn ọba bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ̀ ọba ayérayé o kí lérò ká gbogbo ayé lákùsí ibì kan o lọ́lá orúkọ rẹ̀ ọlọ́run ìyanu bá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ̀ ọba ayérayé o kí lérò ká gbogbo ayé lákùsí ibì kan lọ́lá orúkọ rẹ̀ ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ ìwọ tó ní ògo nítorí pé ìwọ tún gba gbogbo ògo ní ọjọ́ tòní pàápàá jùlọ odójú ti Sátánì àti ìjọba òkùnkùn àti gbogbo ìgbìmọ̀ wọn nípa iná tí wọ́n gé àwọn rò wípé àwọn lè dá wa dúró ṣùgbọ́n wọ́n jẹ́ kó ti bímọ fún ẹ wípé ìwọ ni ọlọ́run bàbá ọmọ ẹ̀mọ́ fún orílẹ̀ bàbá àṣọgbó ṣe gba ọgbẹ́ àti ìyìn fún gbogbo ọ̀nà tó fi jẹ́ agbára pé ìwọ ni ọlọ́run gba ọgbẹ́ àti ìyìn èyí tó pé ìwọ fìdí rẹ̀ múlẹ̀ wípé ní ti gbígbọ́ ìwọ ti gbọ́ titi wa ní ti dáhùn ti dáhùn tiwa àti àwa tí àbẹ̀ nígbà tí wọ́n ń wò wá àti àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá aṣọ ìgbò ṣe gba ọgbẹ́ àti ìyìn èyí tó pé bí wọ́n ti fẹ́ sọ wá sínú òkùnkùn ṣùgbọ́n ìwọ ọlọ́run jẹ́ kó di mọ̀ wípé àní ìwọ ni ìmọ́lẹ̀ ìwọ kò ní sọ wá sínú òkùnkùn o sì mú wa kó olókùnkùn títí náà jọmọ kò fẹ́ sọ wá sí ètò pé òye fìdí rẹ̀ múlẹ̀ wípé láti àkókò yìí lọ àwa kò sí nínú ìdè òkùnkùn mọ́ àti di ayé mọ́ àti àwa tàbí àtẹ̀tẹ̀ wọn gbọ́dọ̀ aṣọ ìgbò ṣe gba ọgbẹ́ àti ìyìn títí láwọn mọ̀ yìn ọ́ láti mọ̀ gbọ́ orúkọ rẹ̀ ga agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù Kristi orí ọ̀fẹ́ ti bàbá orí ọ̀fẹ́ ti ọmọ orí ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó dá wa láre pátápátá abọ́lọ́gbó tí ń ṣe ìdè òkùnkùn pátápátá àní gẹ́gẹ́ bí iná tí wọ́n gé lónìí kò sì sọ wá sínú òkùnkùn láti mọ́ lè parí ètò àdúrà ojúmọ́ tuntun ní mọ̀lájà kòkó yọ kò tún sí ohun kan tó tún dá wa dúró láti rí ògùn lò mọ́ àti àwọn táwọn obìnrin bíbẹ̀ yìí àti àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá orí ọ̀fẹ́ tí bá bọ́ mẹ̀mí mímọ́ àní ó ti dá wa láre pátápátá nípa ẹ̀ ó ti fẹ̀jẹ̀ Jésù dá wa láre pátápátá ohunkóhun ò tó sí láti dẹ́mi àti ẹ̀yìn dúró mọ́ láti rí ògùn lò mọ́ ohunkóhun ò tó sí láti dẹ́mi àti ẹ̀yìn dúró láti ṣe rere mọ́ gbogbo òrọ̀ rere ẹnì kọ̀ọ̀kan wá orí ọ̀fẹ́ tí bá bọ́ ọbẹ̀ sí mú gbogbo ẹ̀ wá sí ìmúṣẹ ajẹni tí gbogbo ayé àti gbogbo orílẹ̀ gbogbo àdìmọ́ bẹ̀ sí gbàgbọ́ láti sọ di nílá láti sọ di ògo ńlá láti sọ di gbígbòrò láti mú kọ́mọ ga sí kọ́mọ sì wálé mọ̀ lálẹ́ kí gbogbo rẹ̀ ló sì mọ̀ wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni orí kò yí padà àṣẹ ọ̀rúnkùn àgbàdo àbí orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo fún àlejò.